orúkọ mi ni retired captain Ajẹ́wọlé Bámidélé Richard. Mo retire ní 192 battalion ní Owódé. So orúkọ ọmọ mi ni Dámilọ́lá Samuel Ajẹ́wọlé. Mo bí ní year 2000. Ọ̀nà tó school eré àlọ́ ti jáde secondary school. Níjọ́ Sunday ní June 1 ó ní ọ̀rẹ́ ẹ̀ pé ọ̀rẹ́ ẹ̀ tó ń bá ṣe fóònù ẹ̀ ló pè pé kó wá bá òun àti bàbá ń ṣe àjọ̀dún ní chọ́ọ̀chì Lẹ́sẹ̀kẹsẹ̀ Paris ní Aromọkálá along Ado Road. So ó dẹ̀ lọ pàtó dìrọ̀lẹ́ mo pé ọmọ mi fóònù ò lọ, gbogbo òru mo fi ń pè fóònù ò lọ. Pàtó dàárọ̀ Monday mo lọ sí police station Owódé, mo lọ report. So wọ́n ní ìgbà tí mi ò mọ nọ́mbà ọ̀rẹ́ tó lọ bá tí ò fún mi nọ́mbà ẹ̀ pé àfi pé á track fóònù ẹ̀. Wọ́n gba owó lọ́wọ́ mi pé kí wọ́n fi track fóònù ọmọ mi. So àtàwọn oríṣiríṣi owó mi tó gbà wọ́n láwọn máa sẹ́ndẹ̀ sí Abẹ́òkúta. Wọ́n ní kí n lọ ya fọ́tò ẹ̀ wá, mo ya fọ́tò mo fún wọn. Wọ́n gba owó pé wọ́n máa fi sẹ́ndẹ̀ lọ sí Abẹ́òkúta. Wọ́n mú jáde pé láti jọ Sunday ti ṣẹlẹ̀ wọ́n gbéra kó ní ọ́fíìsì akọ̀jókòó ní àwọn àwọ̀ ìta àdìyí náà ni. Ìgbà tó wá díjọ́ Wednesday ni wọ́n wá fún mi lọ pé wọ́n ní wọ́n rí pé tí bá ti mú olùṣọ́ chọ́ọ̀chì Lẹ́sẹ̀kẹsẹ̀ àtọ́gbẹ́ pé wọ́n á ṣàlàyé nǹkan tí ibi tó mọ bí wà àbí nǹkan tó ṣẹlẹ̀ sọ́mọ mi. Báyìí mo gbọ́ bẹ́ẹ̀ mo padà lọ sí ọlọ́pàá láti lọ mọ́ ọlọ́pàá. Wọ́n ní káwọn ọlọ́pàá tó lè tẹ̀lé mi máa fún wọn lówó olódà, mo fún wọn ní 5,000. Mo rẹ̀ ṣátà machine mẹ́ta 2,000 ó jẹ́ 6,000 làbá fi lọ. A rí olùṣọ́ yẹn àgbé ọlọ́mọ ẹ̀kọ́ olúwa lọ́jọ́ Owódé ní lẹ́gbẹ̀ẹ́ Atlantic School. A lọ síbẹ̀ a lọ mọ́ ọmọ yẹn náà, a kó ọ lọ sí police station ní Owódé. Wọ́n interview ọmọ yẹn sọ pé lóòótọ́ òun ló ń pè é. Ó dẹ̀ wá sí church òun rí pé ó bá wọn ṣe ìsìn parí. Bàtí tí wàá parí bàbá àwọn ọlọ́run lọ sí ọlọ́pàá ro òun wá ní kó dúró dé òun. Mo ní kí ló dé tó ní kọ́ mọ́ máa bọ̀ nílé, nǹkan tó pè fún wọn ti ṣe tán. Kí ló fẹ́ fi sílẹ̀ mẹ́ kí ìwọ ló pè, ìwọ ló dẹ̀ wá wá. Pàtó fẹ́rẹ̀ jáde yẹn ti bẹ́ẹ̀ jọ jáde òun á máa bọ̀ lówó dé ìwà lọ sí ọlọ́pàá tó ń rẹ̀. So kájà bá gbọ́dọ̀ kún lọ títí wọ́n ti mọ́ sẹ́ẹ̀, ṣùgbọ́n bàbá ẹ̀ wọ́n fi bàbá ẹ̀ sílẹ̀. So báyìí mo débẹ̀ níjọ́ Thursday mi ò rí bàbá yẹn. So mo ṣáà ṣọ́ọ̀gù sí títí ọkọ̀ mi mo á sọ fún wọn pé àti ẹjọ́ yẹn kúrò lọ́fíìsì ṣọ́ọ̀ṣì sí nǹkan ti ṣẹlẹ̀ tí ẹ lọ síbẹ̀ ká tiẹ̀ wóyà lè rí nǹkan kan tó yóò máa fi hàn pé bọ́mọ ṣe rìn. Mo ṣáà fọ́ sọ́ṣá tàbá fi jọ lọ nígbẹ̀rẹ̀ ní Saturday lájọ lọ síbẹ̀. So àwọn ọmọ ẹgbẹ́ mi ní church méjì wọ́n tẹ̀lé mi lọ. Àwọn ní wọ́n rí òkú ọmọ mi nínú kàdáà tí wọ́n sọ sí. Wọ́n gé ní ìpàkọ́ báyìí very deep cut. Wọ́n ṣá lẹ́gbẹ̀ẹ́, wọ́n ṣá lọ́wọ́, wọ́n ṣá lẹ́sẹ̀, wọ́n dúnbú ọ̀hún ẹ̀. Àtọ́ ṣe tán wọ́n tún aṣọ sínú kàdáà. Ṣùgbọ́n náà tó máa fóòtọ́ ó lè fò níjọ́ Saturday yẹn láfiri. Nígbà tó rí pé a ti rí òkú lọ wá dúró lọ gbé máa yẹn padà lọ́sẹ̀ ṣe wá ti sínú cell. So àdìgbà náà ni mo ti lọ tí mo ti ń bọ̀, mo ti náwó ṣùgbọ́n ó dàbí pé àwọn ọlọ́pàá ẹ̀ wọ́n ti gbé ṣáà mọ́ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn ṣáà kò wọ́n ṣe bí iṣẹ́ rárá. Èmi ni mo ṣe rí àwọn tó ń ṣọmọ mi ní Ṣùtàbó. Wọ́n ní láàrin ìgbà tí olùṣọ́ ẹ̀ fi rán ọmọ ẹ̀ jáde ni wọ́n mú ọmọ mi wọ́n ṣe báṣubàṣu, wọ́n ṣá wọ́n pa, wọ́n gba aṣọ rẹ̀, wọ́n gba fóònù ẹ̀, wọ́n gba bàtà ẹ̀. Bọ́ksà nìkan ló kù sídìí ọmọ mi táàrí tó lè fò sí ojú omi báyìí. So mo ṣáà
tiraka níjọ́ Sunday mo gbé mọ́tò lọ síbẹ̀ àwọn sáré kẹrọ bá mi yọ nínú odò wọ́n yọ nínú odò so bá fi gbé ọmọ mi wálé so àti lọ sí hospital ọlọ́pàá náà fún wa ní ọ̀dà pé ká lọ sí torí ìdí tí ń jáde lára ẹ̀ ó ti ń rọ̀d ìfọ̀ àti àlè gbé àṣẹ̀ṣẹ̀ wà á pósí tá a gbé sí ni. Gẹ́gẹ́ nínú ìwádìí tí mo ṣe wọ́n ní pé ọdọọdún ni olùṣọ́ yẹn ló máa ń lo àwọn ọmọ ẹ̀ ló dẹ̀ máa ń bá wọn mú àwọn ọmọ tó máa ń pa tí chọ́ọ̀chì ẹ̀ wá wọ́n ní wọ́n ti sin àwọn méjì sínú kànáà mẹ́ bí ọmọ mi ló máa ti ẹnì kẹta ọdọọdún lọmọ yẹn ló máa ń tọ̀yàn lọ fún bàbá ẹ̀ tó máa ń lò wọ́n ní chọ́ọ̀chì yẹn gan kò ní bíríkì ẹyin ọkàn báyìí bí ojúbọ ló ṣe rí inú igbó ló wà kò sílé kankan bẹ̀ odò ibi tó dẹ̀ ti ń gbẹ́ yanrìn ó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ inú ibẹ̀ náà ni inú kànáà tí ìyẹ̀pẹ̀ tó wà omi yẹn dà tó jẹ́ pé omi tó ń ṣàn inú ibẹ̀ náà láti rí òkú ọmọ mi so ọdọọdún ló ń ṣe o ẹgbà mí o sí ni tó mo fi àsìkò yìí mo gbọ́ gbogbo ọmọ Nàìjíríà ẹgbà mí ẹ máa kíjà ìjẹ nígbé gbogbo ohun pẹ́ṣọ̀ tí mo ń gbà gbogbo ẹ̀ pátá ni mo ná tí mo fi lè rìkọ́bà òkú ọmọ mi tí mo fi sí alágbára rẹ̀ ní ọkùnrin yẹn wọ́n ní syndicate bí tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n á dá owó agbófin ọlọ́pàá láti gba kéèsì yẹn jẹ́ so ẹjọ ẹ gbà mí ẹ ràn mí lọ́wọ́ o ẹ ṣàánú fún mi o ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló yẹ máa pé ní August kódà wọ́n mú fún amẹ́ríkù gbẹ̀ ní àná Monday òní báyìí ló yẹ kó report ní Kẹjà cantonment fún recruitment exercise yẹn tó pé ọkadà mi ọmọ mi légbodò láìsàn láìrò ní o ẹjọ́ ti tó lọ́rùn lọ́hùn ẹ dìde fún ọ̀lọ́wọ́ mi ẹ má yẹ kí àkójẹ mi gbé ẹ dákun ìran èmi ni màá wá mọ́tò tí wọ́n á fi kó àwọn àti chọ́ọ̀chì yẹn ẹgbẹ́ chọ́ọ̀chì yẹn ni wọ́n ju ọmọ sí tó gbogbo òótọ́ ti hàn ṣùgbọ́n níṣe ni wọ́n ń yí báyìí wọ́n fẹ́ẹ́ jánà pé kí n lè fi mọ ọkọ̀ tó ń ṣẹlẹ̀ gangan ẹgbà mí o mọ́tò tí wọ́n á fi kó àwọn àti chọ́ọ̀chì yẹn ẹgbẹ́ chọ́ọ̀chì yẹn ni wọ́n ju ọmọ sí tó gbogbo òótọ́ ti hàn ṣùgbọ́n níṣe ni wọ́n ń yí báyìí wọ́n fẹ́ẹ́ jánà pé kí n lè fi mọ ọkọ̀ tó ń ṣẹlẹ̀ gangan ẹgbà mí o.